àwọn àparí ẹ̀ bẹ́ẹ̀ náà ni. Nítorí náà màá fẹ́ kí gbogbo wa ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ ká ẹ wò ó ṣe rí tí mo fẹ́ ṣe yìí ṣe wípé ọjọ́ orí kọ́nà fi ń ṣe kò ń ṣe ọjọ́ orí. Wọ́n ní gidigba òṣìlẹ̀kùn àtúnfi síbẹ̀ náà tó bá tásìkò. Torí náà màá fẹ́ kí àdìdẹ báyìí ká wo ọlọ́run tó Kunle Afod lára ká wá wo ní àtẹ̀wọ́ ọ̀yà Kunle Afod in the house. Ẹgbẹ́ àdìdẹ ẹgbẹ́ lárugẹ ọjọ́ orí kọ́ ló fi ń ṣe ọjọ́ orí kọ́ ìmọ̀ ló làdí nì ọgbọ́n orí ògbé àbí mo fún wọn lórí ìjọ ẹ ṣe lọ. Ó jẹ́ wípé ní agbára Ọlọ́run ìgbà tí gbogbo wa bá máa ṣe tán ká bá máa padà lọ gbogbo wa la máa délé láyọ̀. Ẹ bá mi ṣàmì gbogbo wa la máa délé láyọ̀. Ọlá ìfẹ́ táwa dé sí Kunle Afod màá fẹ́ kí a fi ìfẹ́ yẹn kàbí hàn lálẹ́ nítorí wípé yínníyínní a máa parí ẹ̀. Bá dáa báyìí kan bọ́ọ̀lì dáì nírú ọjọ́ Valentine báyìí kan má bàa tún tẹ̀lé obìnrin kójọ́ ọkùnrin náà tẹ̀lé eré kan máa. Tí ọkùnrin bá dáa báyìí kan bọ́ọ̀lì dáì nírú ọjọ́ Valentine báyìí kan má bàa tún tẹ̀lé obìnrin kójọ́ ọkùnrin náà tẹ̀lé eré kan máa. Ó náà ni mo sọ mọ́ kan sọ ni pé kírú wọn tún wá wà kan má tẹ̀lé obìnrin ṣe eré kan máa. Ní ìjà gègé torí ẹ̀ láti fẹ́ ja gègé búrẹ́dì lọ́wọ́. Alright ọ̀dọ́ ká tó bọ́ sọ́dọ̀ àgbà ẹ ti ṣe tán. Mẹ́wàá ni o bí mo ṣe máa ń ṣe gangan nìyẹn. Are we ready to do that? Let's go there. Kíkéré àtàrí kò kéré olórí rẹ mọ. Ó pọ̀. Kíkéré àtàrí kò kéré olórí rẹ mọ. It's plenty. One o. A lè ní kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti lè rà gbogbo wọ́n ta sí ẹni o. Má fojú wo. Lè ní kọ́mọdé bá tó bá ti lè dánú gbogbo àwọn àgbà yìí kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ wọn ní o. Wọ́n wà ní ẹ̀ o. Ìrọ̀ àlọ́ àpagbè nìyẹn. Àlọ́ nìyẹn. 5. Bá mi lọ́mọ mi kò dé náà lọ́mọ ó di 2-1. Adẹ́tẹ̀ tó rà kàrà ni tọ́ni kó wá gbé ní àkàrà tó ti rọ́wọ́ kó òye lóde.
wọ. confam adẹ́tẹ̀ tó ra àkàrà tán ní kó wá gba ènìyàn àkàrà ètò fojú ọwọ́ rà àgbọ̀nṣọ́ tí ìkólélé tán Yorùbá yà wèrè gan ọ̀dọ̀ ẹ̀wọ̀n tán lọ tó ní kán tó ń sọ fún ẹ̀yẹ̀ má yìí má fojú kékeré wò wọ́n. ẹ má bẹ́ẹ̀ jẹ ẹ pa mọ́ ẹ pa. òkèrè wọn wò yìí látòkèrè má gùn mi ọmọ ẹ náà ta sí yín bọ̀ ní ẹ̀jẹ̀. kò sábùjá lọ́rùn ọ̀pẹ bí tá a bá gùnkè náà la máa bá kàrà. confam kò sí àbújá lọ́rùn ọ̀pẹ bí tá a bá gùnkè la máa bá sọ̀kalẹ̀ lórí 33. I